àwọn ọmọ Akin Ijele lápapọ̀ ló parapọ̀ sàmì sí ayẹyẹ ọdún wọn tí ṣọdún mọ̀mí mọ̀ ẹ́ lákọ̀ọ́kọ́ irú ẹ̀ lẹ́yìn tí ò wáyé rí níbi tí ogunlọ́gọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹbí náà láti ìlú òkèrè ti sọ̀kalẹ̀ gbogbo wọn pátá ló wà nínú àǹkárá kan náà lẹ́yìn tí wọ́n fi ń dunnú lórí ìgbé ayé gbádùn mọ̀lẹ́bí Akin Ijele ti ìlú Ipobe níbi tí wọ́n ti fi ìtàn ọlọ́kọ̀jọ̀kan hàn bí baba ńlá wọn ṣe mú gẹ̀lẹ̀dẹ́ wọ̀lú Ipobe àti bó ṣe jẹ́ pé àwọn ni wọ́n ń lu ìlú ọ̀hún tí ìlú Ipobe sì fi sọ àyè ọ̀hún di àkàbà dìbà tí ń sọ̀rọ̀ yìí onírúurú ìtàn ló jáde láti ẹnu Alájà Ọláìtàn láti fi hàn pé ẹ̀jẹ̀ Akin Ijele gangan ló ń ṣàn lára àwọn lásìkò tó ń ka ìwé àpilẹ̀kọ akọ̀wé àgbà náà ṣe àlàyé sétígbọ̀ gbogbo àwọn ènìyàn àwa láǹfààní láti súnmọ́ àwọn tí wọ́n jẹ́ olùgbètò náà igbákejì alága tó darí ikọ̀ náà ló bá iléeṣẹ́ wa sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Jacques Adenle. inú wa dùn gan ni nítorí àkọ́ṣe nínálẹ̀ wa àwọn ọmọ Akin Ijele ọmọ ìgbàgbọ́n nígboro èso àjẹbọ́dà ọmọ ìṣòkòtò gbóòrè yẹn gbogbo àwa ni iná mi dùn gan fọ́dún àkọ́kọ́ ṣe lórí nítorí ìlú Ipobe Akin lájẹ́lẹ̀ Akin ló ní ìlú Akin ló ní àṣà Akin òun ló ní lẹ́yìn tí gbà Akin náà sì ti kú a kò ṣe mọ̀ mí mọ́ àwọn ọmọ Akin Ijele náà ẹ̀fúnwọ́ gbé jáde lórí kan ní kẹ́sì ọdún àwọn Akin Ijele mọ́ra ni kéènì tó wà fún ṣe nítorí àṣà ẹ̀ náà ni nítorí ìlú yá kí ń lù òun lẹ́kọ́ síta Ipobe yẹ pákí sì tán ó kú tán òun ló ṣẹlẹ̀ kó lọ síta Ipobe gẹ̀lẹ̀dẹ́ gangan ìyá rọ̀ òun lọ́lọ́ ìṣebíye tọ́lá àkọ́pọ̀ ń jó gẹ̀lẹ̀dẹ́ gbà ní ìṣebíye yẹ òkè ní mọ́ ń jó gẹ̀lẹ̀dẹ́ Akin ló là kọ́ gbé délùú Ipobe káńgbẹ́ ló ń jó làbúṣọ́ kọ́lá àwọn ọmọ kìkọ́ ríra ní lónìí kẹ́ péjọ kẹ́ ṣe ọdún ìmọ̀ mi mọ̀ ẹ́ náà lónìí àkọ́ṣe ni àmọ́ ṣe lọ kọ́ máa tọ́ ọ ṣe ni. lára àwọn tàtúrí bá sọ̀rọ̀ náà tó fi ìdùnnú tiwọn náà hàn ẹgbàláyé ti àtúrígbà. orúkọ obìnrin ń pèlè ọ̀dọ̀fin Ṣẹ́gun májọ́bàjẹ́ fún gbogbo ọmọ Akin Ijele. ibi náà mi náà dùn pé a ọ̀pọ̀ ọ̀nẹ̀kùn lè mọ̀ ní wọ́n bá gẹ̀ẹ́sì náà mi gé wọ́n yìí lábàá lọ. pàṣẹ ọdún yìí àwọn bàbá wa wọ́n ṣe dáìbọ̀ títí káfíńdà àdúrà òun lọ kò rí ṣe mọ́. yóò dé rí àwọn ọ̀dọ́ lẹ̀ nílò Akin yìí ó yẹ kó gbé kalẹ̀ ká sì ṣe Ọlọ́run fún wa ṣe Ọlọ́run ló fún wa ṣe kò ságbára wa. mi ń jẹ́ Kúṣadé Sẹ̀ráfín ilé bàbá mi ni yá àkọ́tẹ̀ ń díẹ̀ kò sí ká sọ ọlọ́ọ̀díyàn kan ilé bàbá mi díẹ̀ tẹ̀ bàbá mi ni ẹ ṣe sí bí ikú kángbára yìí. aṣọ fún gbogbo ìwọ̀n kan ní ọkọ̀ wálé àwọn wá àwọn ìwọ̀n rí àlàyé kan fún ròyìn àwọn èkó sì wá náà bó bá dọdún ẹ̀ ń bọ̀ Ọlọ́run kò kú nílẹ̀ ní ọgbọ́n gbúrò ìwọ̀n àwà. orúkọ mi ni Amusa Sofia Ọlọ́ládé ilé ìyá ni mo ń ṣe ń bí báyìí ọmọ Abíọ́lá níyà mi Ọdúnyẹmí ó ti dolóògbé kọ́lọ́wà mi fọ̀wọ́ kẹ́ wọn ọdún mo ní kò sọmọ àlè nílé ìyá torí ẹ̀ ni mo fi wà mí báyìí lẹ́nu ọdún ìgbà inú mi dùn gan-an ni kọ́lọ́run jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ìgbà láyé eré ìwé èèyàn ọdún tí ń bọ̀ ká tún pọ̀ jù báyìí lọ gbogbo àwọn kan tó wà lọ́kàn wa ní dáadáa ká fẹsẹ̀ kọ́lọ́run jẹ́ àrèṣe láyọ̀ àtàláfíà. onírúurú àwọn èèyàn ọlọ́kọ̀jọ̀kan ló wáyé ń bẹ̀ níbi tí àwọn gẹ̀lẹ̀dẹ́ ti jó tí orin bọ̀lọ̀jọ̀ sì tún wáyé lọ́lọ́kọ̀jọ̀kan ètò láti mú alága náà pẹ̀lú tẹ̀síwájú pẹ̀lú bí àníṣe alágogo bó ṣe wá da ìlú bolẹ̀ ní parí ayẹyẹ ọdún ọmọ Akin Ijele tó wáyé nílùú Ipobe lọ́jọ́ sátidé ọjọ́ 28 oṣù kínní ọdún 2023 kò ṣe fẹnusọ àdúgbò kíọ́lá ló gba òbítíbitì èrò ní agboolé Akin Ijele Kásùmù ìṣẹ̀lẹ̀ fi jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.